oríṣiríṣi òòṣà ló wà ní ilẹ̀ Yorùbá. Ibẹ̀ láti rí òòṣà Ṣàngó, Ògún, Ọya, Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa òòṣà Ògún. Ẹ máa bá wa ká lọ. Ògún lákàáyọ̀ sí mọ́lẹ̀, òlé mi lè fẹ̀jẹ̀wẹ̀, ọ̀lásán lè fi mọ̀ kí mọ̀ búra bí aṣọ. Òòṣà Ògún ó jẹ́ òrìṣà kan tó ní agbára nínú àwọn òrìṣà ilẹ̀ Yorùbá. Nípa ìtàn Ògún tí a gbọ́ nígbà tí wọ́n ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé, òrìṣà Ògún òun ló bá àwọn òrìṣà ẹgbẹ́ rẹ̀ yòókù ló bá wọn lànà láti òde ọ̀run tó fi wá sí òde ilé ayé. Nínú ìtàn tá a gbọ́, Ọya ẹ̀wọ̀n gbọ́ Ṣàngó ọkọ Ṣàngó ọkọ Ọya, Ògún gangan kọ́kọ́ lọ́kọ Ọya. Ògún ó ní ọkọ Ọya, òun ló kọ́ fi Ọya lákọ̀ọ́kọ́. Ṣùgbọ́n kò jẹ́ èèyàn kan tẹ́ pé jagunjagun ni, ọdẹ ni, kó ṣọdẹ lọ kó lóṣù méjì oṣù mẹ́ta kó mọ́ wálé. Òun ló ṣe okùnfà tí Ṣàngó fi padà gba ìyàwó ẹ̀. Kẹwọn pé láti jáláyé ti dáyé ni àwọn èèyàn ti ń snatch àgbẹ̀fẹ́ yìí lẹ́yìn bóde tó ti ń snatch ìyàwó ara wọn. Ṣàngó dẹ́rẹ̀ àtògún ọ̀rẹ́ tímọ́tímọ́ jọ ni wọ́n. Nínú ìtàn tí a gbọ́, olóṣokùnfà tí àwọn méjèèjì ò fi gbàtara wọn mọ́ nípa òrìṣà Ọya, torí Ọya náà òrìṣà ilẹ̀ Yorùbá ni. Ògún jẹ́ alágbára, pàápàá jùlọ ẹ̀yẹ́ wo gbogbo nǹkan tá à ń ṣe ní àsìkò tá a wà ní ìsìn báyìí. Táwọn fẹ́ àwọn gómìnà àwọn pírẹsidẹ́ǹtì wa táwọn fẹ́ búra, wọ́n làwọn fi Bíbélì búra, ẹgbẹ́ pé ẹ̀sìn ìgbàlódé ni. Wọ́n làwọn fi Kùránì búra, ẹ̀sìn àtọ̀húnrìn wa ni. Ṣùgbọ́n ní ìsìn ẹni kíkanú wọn kó gbìyànjú àti fi Ògún búra wò, ẹ rí i pé ilẹ̀ wa yóò dáa ju bó ṣe wà yìí lọ. Torí pé ẹ̀yìn pé dálé Ògún, ẹni tó bá dálé Ògún, Ògún ni ó pa á. Ẹ ṣé gan sà. Àwọn kan tiẹ̀ máa ń sọ wípé wọ́n ní nínú gbogbo òòṣà ilẹ̀ Yorùbá, wọ́n ní Ògún nìkan ni kì í gbàbẹ̀ tẹ́lẹ̀. Ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ ni o, Ògún ìbàbẹ̀ tẹ́lẹ̀ o. Tó bá lọ ọ̀dọ̀ Ṣàngó, tó bá lọ búra ń bẹ̀, tó bá ti mú ewúrẹ́ gbọ́lọ̀jọ̀ tó fi lọ bíbẹ́ Ṣàngó, Ṣàngó ó gbà o. Tó bá lòdì sí nǹkan tó ṣe, tó bá tún lọ wọlé arọ́ lọ tí Ṣàngó tó wá bẹ Ṣàngó sí yàn, tí ẹ bá wà nílé arọ́, Ṣàngó tó bẹ́ láti wọbẹ̀. Ṣùgbọ́n tó bá lọ búra èké lọ́dọ̀ Ògún, kò yé gbá ẹ pé mo ṣe mistake ni ẹjẹ tún lọ bẹ, kò ní gbọ́ o. Góò ni Ògún gbọ́, kò gbọ́ kọ́ọ̀mù. Ẹ ṣé gan sà. Ṣé rí ìbéèrè tí mo tún fẹ́ béèrè lórí ọ̀rọ̀ Ògún àti Ṣàngó, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé Ògún àti Ṣàngó ọ̀rẹ́ ni wọ́n, tí gbogbo adẹ̀ ṣe mọ̀. Ṣùgbọ́n Ṣàngó gba ìyàwó Ògún. Ṣé àwọn méjèèjì wá jọ jà ni? Àti pé kí ni ìdí tó fi máa ń sọ wípé Ṣàngó kì í jà dé ilé alágbẹ̀dẹ? Kò ẹ pé alágbẹ̀dẹ Ògún ni, Ògún lágbẹ̀dẹ. Ṣàngó ò lè jàjàjà kó délé kó wọlé àgbẹ̀dẹ láéláé. Ìdí ni pé ẹ rí i pé a sọ níbẹ̀ pé Ṣàngó àti Ògún ọ̀rẹ́ jọ ni wọ́n. Táyì pé olóbìnrin tó ṣokùnfà ìjà wọn ni wọ́n èrò ìra wọn sójú rárá. Ìdí nìyẹn tí Ṣàngó ò lè fi wọnú ilé Ògún lọ, torí ìjà ti wà láàrin wọn. Ìjà ti ń bá jà sí ẹ̀mọ́ lọ lé ẹ̀. Ìdí nìyẹn tí Ṣàngó ò lè fi dé ilé arọ́, torí arọ́ Ògún ni, iṣẹ́ arọ́ ni Ògún ṣe, ó dẹ̀ ṣe iṣẹ́ ọdẹ. Ẹ ṣé gan sà. Kí n tó máa lọ, mo fẹ́ béèrè kan ṣùgbọ́n kò papọ̀ mọ́ ìta tí ń sọ tẹ́lẹ̀. Àwọn kan máa ń sọ wípé Èṣù pé òòṣà ni nílẹ̀ Yorùbá, wípé òun ló máa ń jíṣẹ́ láàrin Elédùmarè àti fún àwọn òòṣà. Ṣùgbọ́n àwọn kan máa wá pe Èṣù yẹn ní Sátánì, òun lọ́nà ń lékún òní, kì í ṣe ó papọ̀. Ẹ ṣeun. Ṣé rí Sátánì àwọn òyìnbó ó yàtọ̀ sí Èṣù tiwa o. Èṣù tiwa ẹ lọ bẹ̀ àwọn oníṣẹ̀ṣe rere èèyàn dáadáa ni. Kì í ṣe Èṣù tàwọn Sátánì tí wọ́n sọ wípé àwọn wọ́n lẹ̀ lóko àbí wọ́n ṣe kí ó yàtọ̀ síra wọn, bó sì jẹ́ nìyẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá dífá fẹ́ lómi àbí tó bá sọ fẹ́ lómi pé kó lọ bọ Èṣù, a sọ pé Sátánì wọ́n ní kóun lọ bọ. Àti wípé ẹlòmíì kan tó bá sọ pé kó lọ bọ Ògún pé kọ́nà ẹ lè là, a sọ wípé òun fẹ́ sí Ọlọ́run pẹ̀lú mámóní àbí kankan nípasẹ̀ ẹ̀sìn tá a gbà. Kí ni ẹ̀yin lè rí sọ sí àárín yẹn? Kọ́lọ́n ṣàṣàánú wa bí àṣà àwọn oníṣẹ̀ṣẹ̀ ní ọ̀run ló mẹ́ni tí ó là,
ọ̀run ló mẹ́ni tí ó là. Ṣe rí ẹ̀sìn tí àwọn Árábù mú wá fún wa táwọn ń pè ní mùsùlùmí tó oyè Ọlọ́run, ẹ̀sìn tí àwọn kìrìsìtẹ́nì mú wá fún wa tí wọ́n pọ́n bọ̀ dá wọn rí dáadáa tó ń sọ Jésù oyè Ọlọ́run. Ó dàbí ká ṣe ẹ̀rí bàtà imported, wọ́n kó wá package wọ́n fún package wọ́n wá tà fún wa. Tábàlì tiwa tí àwọn ṣómẹ́ka tó bá ṣe àní recognize ẹ̀ bẹ̀tì tó fún package tí wọ́n yẹn dẹ̀ ló dájú ti àwọn òyìnbó lọ. Kí nìdí tí àwọn òyìnbó ń sìn tí wọ́n fi wá ń kó àwọn òòṣà wa lọ sílùú wọn? Ká ní nǹkan tí òòṣà tí wọ́n bá dá lọ́dọ̀ títí wa, àwọn òyìnbó tó pé wọ́n kàn dẹ́mu òòṣà wa, àná ló tún wá ń padà fún oyè bí iye ra òòṣà yìí lọ lú wọn. Ẹ lọ sí àwọn yunifásitì wa ń sìn, gbogbo oríṣiríṣi àwọn òyìnbó lẹ́rìí mbẹ̀ tẹ́ pé òòṣà wọn ṣe. Ẹ lọ Brazil, lọ Cuba, the compulsory subject wọn Yorùbá ni. Subject tó gbọ́dọ̀ ṣe tó pọn dandan Yorùbá ni. Ẹ lọ Brazil, ẹ lọ Cuba, ẹ lọ Amẹ́ríkà, wọ́n ti rán àwọn èèyàn wá láti wá mọ Ifá, wá mọ oríṣiríṣi òòṣà ti wá. So ti yẹn sì báyìí definitely tẹ́ bá wò dáadáa ọlọ́mọ kí wọ́n fi pàǹdà gba wúrà lọ́wọ́ wa tábà tí ṣàkíyèsí ara wa. tó ẹ ṣe gọ̀sà á máa rí yín bá ẹ̀yin olólùfẹ́ mi àní rí jù báyìí lọ lónìí. Ẹ má gbàgbé láti ṣe kíni, láti follow, ẹ̀yin tẹ́ bá ti follow, ẹ má gbàgbé láti like, láti comment àti láti share. Ó dàbọ̀.